Yoruba nation. One nation Fulani nation ni a ò ṣe mọ́. Yoruba nation ni àwa ò fẹ́. One nation Fulani nation ni a ò ṣe mọ́. Yoruba nation ni àwa ò fẹ́. One nation fọ́wọ́ náà ìyẹn àwa ò ṣe mọ́. Èyí tán fi one nation rẹwà jẹ́ ó tó gẹ́. One nation Fulani nation ni a ò ṣe mọ́. Yoruba nation ni àwa ò fẹ́. A ti bá wọn ṣe one nation fọ́gọ́ta ọdún. Ṣe ni wọ́n ń fa wá sẹ́yìn àwa ò ṣe mọ́. One nation Fulani nation ni a ò ṣe mọ́. Yoruba nation ni àwa ò fẹ́. Ológo ń bọ́ lófo rìn asọ́dọ̀ lófo. Ológo ni Yorùbá a ò bófo ṣe mọ́. One nation Fulani nation ni a ò ṣe mọ́. Yoruba nation ni àwa ò fẹ́. Bá o mọ bí a ń rè a mọ bí a ti wá. Èyí a ṣe one nation tó ká padà sílé. One nation Fulani nation ni a ò ṣe mọ́. Yoruba nation ni àwa ò fẹ́. Odò tí ń ṣàn tẹ̀lẹ̀ kan tó so má dágún. Àkàtà tó so wà pọ̀ ibi ni wọ́n fi ṣe. Odò tí ń ṣàn tẹ̀lẹ̀ kan tó so padà gùn. Àkàtà tó so wà pọ̀ ibi ni wọ́n fi ṣe. Àṣà wa ò ṣọ̀kan, èdè wa ò ṣọ̀kan. Níṣe ni wọ́n so wà pọ̀ kan lè má rẹwà jẹ. Odò tí ń ṣàn tẹ̀lẹ̀ kan tó so padà gùn. Àkàtà tó so wà pọ̀ ibi ni wọ́n fi ṣe. Aṣọ ẹran mẹ́ran tẹran kan fẹ́ lù kan pa. Àbá tètè pín wọn níyà Kẹ́mi ó tó bọ́. Odò tí ń ṣàn tẹ̀lẹ̀ kan tó so padà gùn. Àkàtà tó so wà pọ̀ ibi ni wọ́n fi ṣe. Àwa ló ń ṣiṣẹ́ owó àwọn ló ń lọ. Ìrẹ́jẹ yí papọ̀ ju àwa ò ṣe mọ́. Odò tí ń ṣàn tẹ̀lẹ̀ kan tó so padà gùn. Àkàtà tó so wà pọ̀ ibi ni wọ́n fi ṣe. Ẹni fẹ̀sìn Fúlàní lè máa bá wọn lọ. Ní tèmi àti ilé mi àti padà sílé o. Odò tí ń ṣàn tẹ̀lẹ̀ kan tó so padà gùn. Àkàtà tó so wà pọ̀ ibi ni wọ́n fi ṣe. Ó ṣe kínní, ó lulẹ̀, ó ṣe kejì, ó lulẹ̀, ó ṣe kẹta, ó lulẹ̀. A ò bá ṣubú ṣe rere àwa ò ṣe mọ́. Yorùbá nation ló kàn ẹ̀yà gbé wá. A ò bá ṣubú ṣe rere àwa ò ṣe mọ́. Yorùbá nation ló kan ẹ̀yà gbé wá. Àtẹríba fún wọn tó. She
wọ́n massive global kórè wọ̀lú o. torí lóye. ẹ̀talẹ̀ pẹ̀lú pọ̀pọ̀n balẹ̀. torí lóye. ẹ̀kọ́lé ẹ̀ralẹ̀ pẹ̀lú ìdẹ́lọ́rùn. torí lóye. torí lóye ọmọọba. ẹ ṣé mo dúpẹ́ pẹ́ òkun mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi pátápátá gbogbo ẹ̀yin olólùfẹ́ Ọmọlúkà Great TV níbikíbi tí ó wù tẹ́ wà káàkiri àgbáńlá ayé gbogbo yín ni mo kí mi ìkúkú lólódì ẹnì kọ̀ọ̀kan mo kọ́mọdé mo kí àgbà mo kóyún mo káṣẹ ẹbí mo kí àlejò mo kí onílẹ̀ mo kí gbogbo yín pátápátá gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ wa bẹ̀rẹ̀ láti orílẹ̀-èdè Amẹ́ríkà lọ́hùn tó fi dé Canada tó fi dé Brazil dé gbogbo ìsàlẹ̀ ń bí pápátá gbogbo Caribbean níbi tí ìran Yorùbá sodo sí gbogbo yín ni mo kí pápátá mo kí gbogbo ẹ̀yin ti Europe pápátá mo kí ẹ̀yin ti Asia mo padà sí Africa mo kí gbogbo yín bẹ̀rẹ̀ látọ̀dọ̀ àwọn tèmi ní South Africa títí tó fi wá sókè ń bí tó fi dé gbogbo West Africa gbogbo yín ni mo kí ẹ káàbọ̀ ẹ kú dédé àsìkò yìí ẹ súnmọ́ bí ẹ wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan kẹ́ jẹ́ ká tún jọ bára wa sọ̀rọ̀ Ọmọlúkà ni mò ń jẹ́ tí ò pé méjì bẹ́ẹ̀ bá ṣe ń darapọ̀ ọ̀nà tẹ́ ẹ fi lè ràn wá lọ́wọ́ ni pé kí ni o ẹ máa bá wa pín tó bá jẹ́ Facebook lẹ ti ń wò mí ẹ rí i dájú pé ẹ pín kẹ́dẹ̀ máa fi kọ́mẹ̀ntì yín síbẹ̀ kọ́mẹ̀ntì yẹn bó bá tiẹ̀ jẹ́ ìbùkún ni fún mi kó kàn sọ pé God bless me nìkan mi sọ pé kó sọ fún mi sọ fúnra ẹ pé God bless you fúnra ẹ tó bá jẹ́ yẹn ni kọ síbẹ̀ bó bá lè sọ pé God bless Yorùbá wàá ṣáà sọ pé God bless yourself ó yá right there kó dẹ̀ bá mi ṣí ẹ kó pin kó rí pé ṣe kí ni kó rìn kó débi tó bá yẹ kó dé mo kí gbogbo yín lẹ́ẹ̀kan sí ẹ súnmọ́ bí ẹ jẹ́ ká tún jọ bára wa sọ èyí tó ń jẹ́ ọ̀rọ̀ mi tèmi tí mo tún fẹ́ mú wá sétí ìgbọ́ yín lénìí òun ni ọ̀rọ̀ òkú ìgbẹ́ olóòórùn àwọn ọmọ Nàìjíríà kan ṣe rí bí ọ̀rọ̀ Nàìjíríà ṣe rí ẹ jẹ́ kí á tiẹ̀ kí n mú láti ìpilẹ̀ṣẹ̀ wá ó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ Kemi Adégòkè tó ti marry tó ti di Kemi Badenoch or Badenoch whatever bó ṣe mọ̀ ń pè dáadáa so ọ̀rọ̀ ẹ̀ kí tí wọ́n á ṣe òun nìkan torí pé kí ni ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Yorùbá ni wọ́n di ipò ńláńlá mú ipò tó jọjú láwọn orílẹ̀-èdè tó wà káàkiri àgbáńlá ayé ṣùgbọ́n tí wọ́n wá associate ara wọn pẹ̀lú Nàìjíríà kí ló fà á kí ló dé ṣé ká pè wọ́n lọ́mọ àlè ni àbí ká pè wọ́n lọ́mọ ọkọ ẹ súnmọ́ bí ẹ jẹ́ ká jọjọ ṣàṣàrò lórí ẹ̀ Kẹ́mi Adégòkè lórúkọ ẹ̀ Olúwakẹ́misọ́lá Adégòkè aya Badenoch kí ló bí ọ̀rọ̀ yìí ti ń gbé mi nínú ó ti pẹ́ o èmi kàn fẹ́ kẹ́ ẹ mọ̀ ní pé kí wọ́n sa ipá tiẹ̀ kémi sa ipá tèmi òun ni Yorùbá nation fi lè bọ́ sí òun ló fi lè wáyé òun ló fi lè ṣeé ṣe torí pé kí dẹ̀ ni Ọlọ́run fúnra ẹ̀ lọ́wọ́ sí Ọlọ́run ti yọ̀ǹda fún wa ó ti fún wa ní gbogbo ohun tá a fẹ́ ó kó àwa fúnra wa ká fúnra wa ṣe kí ni ká sa ipá wa ká make sure yìí pé a jẹ́ kí gbogbo àgbáńlá ayé mọ̀ yìí pé Yorùbá nation nìkan kí ìran Yorùbá dá dúró bí orílẹ̀-èdè nìkan lọ́nà àbáyọ. Now ọmọbìnrin tí wọ́n ń pè ní Kẹ́mi Badenoch yìí ó jẹ́ ẹni tí wọ́n ṣẹ̀ṣẹ̀ tún fi bóyá ìbò ni wọ́n fi yàn bóyá by appointment or by hierarchy anyhow currently òun ni olórí Conservative Party ní orílẹ̀-èdè United Kingdom
ipò ńlá gidi ni, ipò ńlá gidi. Now ẹ wá rí ìròyìn tó jáde rìn tí àǹtí Àbíkẹ́ Dábírí tó jáde tó bẹ̀rẹ̀ sí ní pariwo pé Kẹ́mi kò bá wọn ṣe, àwọn ti mẹ́sẹ̀jì ẹ̀ is not ready to associate herself with Nigeria. We are not. Ẹ bá mi máa pín program kẹ́ máa tap ẹ̀yin tẹ́ ń wò mí TikTok mi tí ìrọ́wọ́ yín ẹ̀ tí tap kò fẹ́ associate ara ẹ̀ pẹ̀lú Nigeria. Àwọn dẹ̀ mọ̀ pé Nigeria ṣì máa dáa no matter what, the Nigerianness in her ó yẹ kó lè gbé jáde. Àǹtí Àbíkẹ́ Dábírí ẹ fi Kẹ́mi lẹ̀, ẹ̀yin àti Kẹ́mi ẹ̀ kì í ṣe kan, ń ṣe ládàá bíi dúdú àti funfun, kò dẹ̀ síbẹ̀ ṣe lè ṣe é, dúdú àti funfun ò lè rẹ́ láyéláyé. Mi ì rí kọ́mẹ̀ntì yín ẹ̀yin tẹ́ ń wò mí sẹ́ẹ̀ ní Facebook. Ẹ fi Kẹ́mi sílẹ̀, ẹ jẹ́ ká sùn títọ́ síbi tó ti tọ́ wà. Ọlọ́pọlọ pípé ènìyàn tó jẹ́ ọlọ́pọlọ pípé, ẹni tí Ọlọ́run kẹ́ tó fún ní ẹ̀bùn láti ní àròjinlẹ̀, tó bá lórí ọ̀fẹ́ àti jáde kúrò nínú Nàìjíríà, mo lè fi gbogbo nǹkan búra fún yín, tó bá sì padà ń ronú Nàìjíríà yìí tó sì ń ronú ilé, á jẹ́ pé Ọlọ́run dídí fún ní ẹ̀bùn pàtàkì tó ń pè ní ẹ̀bùn ṣé compassion ní kí n pè, tàbí ẹ̀bùn humanity. Let me put it that way. Torí pé kí ni ẹni tó bá jàjà kúrò nínú Nàìjíríà yìí tó rí Amẹ́ríkà wọ̀, tó rí UK wọ̀, tó rí Canada wọ̀, tàbí other countries of the world bẹ́ẹ̀ yẹn, tó rí bẹ́ẹ̀ yẹn wọ̀, ẹ má jẹ́ kí n tàn yín, tó bá jẹ́ni tó dájú á sọ fún alóhùn ò ní tẹ Nàìjíríà mọ́, kò dẹ̀ ní tẹ́ mọ́ ló sọ yẹn. Torí pé kí ni nígbà tó bá débẹ̀ tójú ẹ̀ là, a máa sun ẹkún àsunsínú ni pé àṣé ìyà lòun jẹ, àṣé olórí burúkú làwọn adarí yín, àṣé olórí burúkú làwọn tó pera wọn ní gómìnà, àṣé olórí burúkú làwọn mínísítà, àṣé olórí burúkú ní sẹ́nẹ́tọ̀, àṣé olórí burúkú ní house of rep, àṣé bàbá olórí burúkú ní president. Irú èpè tí irú ẹ̀dá bẹ́ẹ̀ máa ṣẹ́ nìyẹn. Kí lẹ wá ń pe Kẹ́mi fún? Ẹ mọ̀ pé ẹ̀yin àti Kẹ́mi ò ṣe ẹ̀dọ́gba ni. Kẹ́mi yàtọ̀ sí yín pọ́nbélé Nàìjíríà. Ó dàbí ìgbà tẹ́ ẹ bá olórí burúkú yín ẹ fẹ́ associate ara yín pẹ̀lú èèyàn rere. Ẹ mọ̀ ní ọ̀rọ̀ ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ ń wò mí, ẹ ní sùúrù, ẹ jẹ́ n ṣàlàyé fún yín. Nàìjíríà tẹ́ wà nú ẹ̀ yìí, Ọmọwúrà Ọlá, God bless you for the gift. Nàìjíríà tẹ́ wà nú ẹ̀ yìí mẹ́ta ni o: odò, adá àti gún. Òun ní Nàìjíríà. Oníkálukú ló wà lọ́tọ̀ọ̀tọ̀ tiẹ̀. Tó o bá ti ṣọ́ra, olórí burúkú tó bá súnmọ́ gbèrègbèrè olóríire, ìsáídà kó sọ olóríire yẹn kó sọ dolórí burúkú kan lẹ́ni. Mo sọ fún yín, Nàìjíríà yẹn mẹ́ta ni. Ìkan gún ló jẹ́, ìkan ń jẹ́ adá, ìkan ń jẹ́ odò. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta, àwọn bìrìtìkó yìí náà ló dé tó fagídí so mẹ́tẹ̀ẹ̀ta papọ̀, àti adá àti gún àti odò. Wọ́n fagídí so wọ́n papọ̀, wọ́n wá sọ wọ́n di adá, gún, odò. Ṣùgbọ́n tí odò bá wà lọ́tọ̀, ẹ mọ̀ pé odò máa ń ṣàn ni. Àbódò kì í ṣẹ̀yìn ọmọ Yorùbá, odò máa ń ṣàn ni. Ìtàn pè ní odò a máa ṣàn. Kódà tó kúta bá fẹ́ blọọkù ẹ̀ tí kankan fẹ́ blọọkù ẹ̀, á wá ọ̀nà tó máa gbà tá fi lọ ṣá. Àyè gbà á, ibi gbogbo láyé ti gba odò, ó máa ṣàn lọ ní ṣá, aráyè lọ. Ṣùgbọ́n tó bá ti ń di adá, gún, odò, ṣó máa ń ṣàn. Adágún odò kì í ṣàn. Ẹ lọ wo àwọn adágún odò tẹ́ ẹ bá mọ̀, ẹ máa gbọ́ àwọn oríṣiríṣi òórùn burúkú tó lè ṣekú pààyàn lóòótọ́. Inú adágún odò lẹ ti máa rí àwọn òkú, bóyá kò kú ọ̀pọ̀lọ́ wà ń bẹ̀, òórùn burúkú tí ò wà pleasant àtọ̀, tí ò ṣe é gbọ́. Inú adágún odò lẹ ti máa rí. Torí pé kí ni adágún odò ni, kò kúrò lójú kan, kò rìn, kò ṣàn, kò ṣe é.
ṣùgbọ́n gbà tó odò wà lọ́tọ̀ fúnra ẹ̀ odò ń ṣàn ní o odò máa ń ṣàn nílẹ̀ Yorùbá ni àbí mo parọ́ odò ń ṣàn ní odò ní ìran Yorùbá tó ń ṣàn tó dẹ̀ ń rìn tó ń lọ tó jẹ́ pé bọ́nà bá fẹ́ dín aráyè kọjá á tún lọ nílọ tiẹ̀ àwọn adá bó ṣe rọra ń jẹ́ adá wọn yẹn wọ́n rọra ń ṣe adá wọn dẹ̀ ń gbádùn ara wọn wọ́n ń dá gọ̀jọ̀gọ̀jọ̀ wọ́n ń ṣe bísínẹ́sì wọn ń gbádùn àwọn gún àwọn náà dẹ̀ wà àmọ́ àwọn tó ń jẹ́ gún gbogbo ẹ̀ ló yé wa kò yẹ kí n ṣe máa fi gbogbo ẹnu sọ nígbà táwọn bìrìtì kò dé wọ́n ní àti gún àtàdá àtodò wọ́n ní kánjọ máa ṣe papọ̀ ṣé wọn ò kórí burúkú ṣé wọn ò kóran odò ṣé wọn ò kóran odò ẹ jẹ́ kí n sòótọ́ fún yín orí burúkú tó bá ẹ̀yin Nàìjíríà gọ́ọ̀mẹ̀ntì ẹ ń gbìyànjú àti kó bá Kẹ́mi òun ni Kẹ́mi ṣe tètè fún yín lésì pé ẹ torí Ọlọ́run o ẹ má bá yé òun jẹ́ UK lòun wà ọmọ UK dẹ̀ lòun is a citizen of the United Kingdom ẹ má bá yé mi jẹ́ ní Kẹ́mi pariwo síta èmi náà gẹ́gẹ́ bí ọmọ Yorùbá gẹ́gẹ́ bí bírọ̀dà Kẹ́mi mò ń sọ fún yín ẹ má bá yé ọmọ lọ́mọ jẹ́ ẹ fi í lẹ̀ ìkànnì yín ní Nàìjíríà mọ̀ adágún ni yín odò wa tó ń ṣàn gẹ́gẹ́ bí orin bàbá yẹn ó ní odò tí ń ṣàn tẹ́lẹ̀ kan tó so má dágún àtọjọ́ tí ìran Yorùbá ti ń dá gọ̀jọ̀gọ̀jọ̀ tẹ́ ẹ ti ń dá nǹkan ńláńlá ṣe tẹ́ ẹ ti ń dá nǹkan ribiribi ṣe first university first stadium first tower first this first that first free education first free health first that gbogbo ẹ̀ pátá ó ń dà lẹ́ni nílẹ̀ Yorùbá nítorí pé ẹ ti di adágún odò gbogbo ẹ ti kẹ̀ ó ti rùn ó ti bàjẹ́ ó ti kọjá àfẹnusọ kò ṣeé faradà mọ́. ẹ pín programu yìí fún mi ẹ bá mi ṣí ẹ ẹ̀yin tẹ́ ń láìkì programu ọwọ́ yín ò ní pa yín ẹ̀yin tẹ́ ń ṣí ẹ ọwọ́ yín ò ní pa yín most especially tẹ́ ń bá mi pín nínú YouTube ọwọ́ yín ò ní pa yín ẹ ní kábàámọ̀ pé ẹ ṣe pín ẹ ṣí ẹ dáadáa ẹ̀yin tèmi ní Facebook náà mú kí yín o ẹ ṣe gan. ẹ má kó bá Kemi Badenoch is a citizen of United Kingdom àǹtí Àbíkẹ́ ẹ ṣọ́gbà yín Àbíkẹ́ àdè àbíkílẹ̀ ilé ń jẹ́ yìí Àbíkẹ́ eré wà Àbíkẹ́ kéré wà Ọlọ́run tínú bá ti ń bí mi ẹ̀rín á wá máa jáde lẹ́nu mi ṣe ló dàbẹ́ pé kí n rí kí àǹtí Àbíkẹ́ kí kó blò gbogbo ojú yín ẹ̀yin ilẹ̀ wó Nàìjíríà ilẹ̀ bá yí ẹ̀jẹ̀ ẹ̀ ṣe sọgbà yín. What is your business with Kemi? Ibi tí mo ń lọ mi tí wà débẹ̀ kì í wá ṣe Kemi nìkan ni problem o kì í wá ṣe Kemi nìkan ni issue lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí let me tell you the real fact ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Yorùbá tó jọjú ló wà káàkiri àgbáyé tó yẹ kán wúlò fún ìran ọmọ Yorùbá ẹ̀yin náà ni nígbà tá a ní kẹ́ sọ̀rọ̀ tí gbogbo yín kọ̀ ọba yín pẹnu mọ́ ìjòyè pẹnu mọ́ olórí ẹlẹ́sìn yín pẹnu mọ́ àfáà pẹnu mọ́ ìmáàmù pẹnu mọ́ àwọn babaláwo pẹnu mọ́ àwọn àgbààgbà ìjìnlẹ̀ babaláwo gbogbo wọn pẹnu mọ́ wọn kọ̀ wọn ò sọ̀rọ̀ gbogbo wọn ṣe wọ́n rí òtítọ́ wọn kọ̀ wọn ò tẹ̀lé òtítọ́ orin bàbá Ògúndé ó ní òtítọ́ ni yóò lékè láyé òtítọ́ ni yóò lékè lọ́run òtítọ́ àtọ́wà ògòkè àgbà òtítọ́ máa ń lékè ní nítorí pé gbogbo wọn kọ̀ tí wọn ò sòótọ́ ìyẹn ló mú kí ẹ bẹ̀rẹ̀ sí ní rùn tẹ́ ẹ fi rùn para yín tẹ́ ẹ fẹ́ para yín kú adágún odò kò síbi tẹ́ ẹ ń lọ ẹ ń tanra yín jẹ ní tẹ́ bá sọ pé Nàìjíríà will change Yorùbá will proceed gọ́vnà tó wà nílẹ̀ Yorùbá gbogbo mẹ́fẹ̀ẹ̀fà tán bá sọ fún yín pé àwọn fẹ́ dára àwọn fẹ́ ṣe gbá àwọn fẹ́ ṣàwo ó lè ní gbogbo wọn Ọmọlúkà ló sọ ẹ wojú mi dáadáa búlẹ̀tì 4 béèrè mo jẹ́ àbí 6 tí gọ́vnà ti Ondo ṣe ti bá yín tiẹ̀ tèkìtì á yín tiẹ̀ tọ̀ṣun á yín tiẹ̀ tògùn á yín tiẹ̀ tọ̀yọ́ náà àti tèkó ẹ̀ yín ó jẹ́ 6 bullet ló bá tán kò sí tẹ́ fẹ́ fà wá ṣe bẹ́ẹ̀ sì pa wá Ọlọ́run fún yín pa ni bọ́lọ́run ò bá sì fi ẹ̀mí mi lé yín lọ́wọ́ kò sí tẹ́ fẹ́ fi Ọmọlúkà ṣe
olè ní gómìnà tó bá ń sọ fún yín pé òun fẹ́ túnlẹ̀ Yorùbá ṣe, pírẹsidẹ́ǹtì tó bá ń sọ fún yín òun fẹ́ wá túnlẹ̀ Yorùbá ṣe, olè ní. Dáàdi yín Tinubu ṣé kò sọ fún yín níjọ́sí ni, kò pariwo orílẹ̀-èdè Yorùbá tí Yorùbá tí Buhari bá ti mọ̀ pé òun ò ní fìyà jẹ orílẹ̀-èdè Yorùbá, ṣé Buhari gan tó fìyà jẹ orílẹ̀-èdè Yorùbá tó eléyìí tí dáàdi yín Tinubu fi ń jẹ yín lórílẹ̀-èdè Yorùbá? Ìyà tí Tinubu fi ń jẹ yín, mò ń challenge gbogbo ẹ̀yin ọmọ Yorùbá, ẹ̀yin tẹ́ pariwo ọmọ wa ní ẹjọ́ ṣe, ọmọ ẹni ò ní ṣèdí bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ káfíńrẹ̀kẹ̀ sí di ọmọ ẹ̀rọ mìíràn, ẹ̀yin gbogbo yín tẹ́ pariwo òun àtẹ̀yin tẹ́ lọ́tù wòwò, ẹ̀yin dà lẹ́ni ìyà tí dáàdi yín Tinubu tó fi ń jẹ ìran Yorùbá lẹ́ni ṣé kò ju eléyìí tí Tinubu tí Buhari fi jẹ yín lọ, kò á jù lọ bí? Ẹ jẹ́ ká bára wa sùn títọ́ ọ̀rọ̀ síbi tó ti tọ́ wa. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Yorùbá ló wà káàkiri àgbáyé, l'Amẹ́ríkà, Canada, name it, all across the world, tó yẹ kí wọ́n associate ara wọn pẹ̀lú Nàìjíríà tàbí ilẹ̀ Yorùbá. They insist, they refuse to associate themselves with Yoruba land simply because Yoruba is still inside Nigeria. Kò sí means, kò sọ́gbọ́n tán lè dá tán lè fi associate ara wọn pẹ̀lú Yoruba tí wọn ò fi ní gba Nigeria kọjá. Ìdí tọ́pọ̀lọpọ̀ wọn fi sá nìyẹn. And all those people that I am talking about, they were just an icon in the global face. When I am talking of Adebayo Ogunlesi. Tala sọ pé òun ò mọ̀, tala sọ pé òun ò morúkọ ẹ̀, tala sọ pé òun ò gbúrú ẹ̀. Sáwọn wọ̀nyẹn ṣé wọn ò kì í ṣe èèyàn láàrin àwùjọ ni? Adebayo Ogunlesi was economic advisor to President Donald Trump for 4 years. Tó bá ní kó òun ṣèrànlọ́wọ́ fún ọmọ Yorùbá, he can't do anything because level ẹ ti kọjá level kó wá gbéra ẹ̀ below ibi tó yẹ kó gbé dé. Kò wá sí means tó fi lè wọlé sílẹ̀ Yorùbá láì gba Nàìjíríà kọjá. Because of that reason, ó rọra dúró ẹ̀ jẹ́jẹ́jẹ́jẹ́jẹ́ sọ́tọ̀, kò wá associate ara ẹ̀ pẹ̀lú Nàìjíríà. Torí pé kí ni adágún odò ní Nàìjíríà tó ń rùn tí ò ṣe é súnmọ́. Nobody want to associate with Nigeria at all over the world. Nobody in this wide world wọn ò tiẹ̀ ń fẹ́ gbọ́ Nàìjíríà, wọn ò fẹ́ gbọ́ sétí mọ́. Ìtí gbogbo yín mọ̀ ni. I am not saying this because some people will say hatred ni ó kórìíra. I don't hate anybody. This is raw fact, truth. Adebayo Ogunlesi is an icon in the global face. Kò lè wọ Amẹ́ríkà kí Amẹ́ríkà sọ pé ta ló dé. Kò lè wọ Canada kí Canada sọ pé ta ló dé. Kò lè wà ní UK tó wà gan àwọn fúnra wọn mọ̀ pé yes, this is an icon. Kò sí orílẹ̀-èdè náà lágbàáyé tí Adébáyọ̀ Ògúnlẹ́sì máa wọlé sí tí wọ́n ní mọ̀ pé èèyàn ló dé yìí o. Ṣùgbọ́n kí ni ìwúlò ẹ̀ fún yín? Kí ni ìwúlò ẹ̀ fún Yorùbá? Kí ni ìwúlò ẹ̀? Kò wúlò fún Yorùbá torí pé kí ni? Kò sí bó ṣe fẹ́ rìn àgbà Nàìjíríà kọjá. He would. Ẹnìkan ni mo fún yín. Ṣebí Kemi lẹ́yìn ń pariwo. Kemi, ẹ̀ ń pariwo Kemi. Àǹtí Àbíkẹ́, tí n bá tún gbọ́ tó dárúkọ Kemi, máa summarize èpè sórí ẹ̀ ní Àǹtí Àbíkẹ́ Dábírí. Kí ló dààmú yín? Ẹ gbájúmọ́ Nàìjíríà yín ni Àǹtí Àbíkẹ́. Ẹ ṣọ́ra yín o. Ẹ fi Kemi lẹ̀ jẹ́jẹ́. Ẹ wá kúrò lórí Adébáyọ̀. Lára àwọn ọmọ Yorùbá tó jẹ́ pé èèkàn ni wọ́n láàrin àwùjọ àgbà ńlá ayé tí ò ṣe é wò, tí èèyàn ò lè wò kó sọ pé òun ò rí nǹkan wò. Lára wọn òun ni Akínwùmí Adésínà. The reason t'Akínwùmí Adésínà ṣe ní access tó fi kò sí míìsì tó lè ṣe kò lè ran ìyìn ọmọ Yorùbá lọ́wọ́, kò sí náà lọ́wọ́ tó lè ṣe fún yín because kò sí bó ṣe fẹ́ ṣe àgbà Nàìjíríà wà ní. Akínwùmí Adésínà, the president or the chairman of the African Development Bank. African Development Bank. Kò sí májíkì ẹ̀ tó lè ṣe tó bá ní kóhun dìde ìrànlọ́wọ́ fẹ̀yìn ọmọ Yorùbá àgbà Nàìjíríà kọjá, kò sí májíkì ẹ̀. Yorùbá ṣe ẹ̀ wá léyàn ni. Mo ti fún yín ní àwọn bíi méjì àbí mẹ́ta
nínú millions of àwọn glory, àwọn ògo tó jẹ́ pé ó yẹ kó wúlò fún ìran Yorùbá lẹ́ni, ṣùgbọ́n tó jẹ́ pé olórí orílẹ̀-èdè ìmíì ni wọ́n ń wúlò fún, tí wọ́n ń jàǹfààní wọn. Akínwùmí Adésínà ògo ni tálárì tá sọ pé òun ò rèèyàn ní the whole Africa, the chairman African Development Bank. Ẹ wá fi gbogbo yẹlẹ ẹ lọ sórílẹ̀-èdè Amẹ́ríkà, the most powerful country in the world, no doubt about it. Kò sí country tó lè gbéná wojú Amẹ́ríkà. Wọ́n á máa lérí ni. Wọ́n ṣe ń pariwo Russia lágbára. Russia is so powerful. Kò sí agbára tí Russia, ẹ lọ bèrè findings ni, you do your research. Kò sí agbára tí Russia ní. Èyí tí Russia gbẹ́kẹ̀lé tí wọ́n ń pè lágbára is their nuclear power, nuclear weapons. Kò sí gbogbo nuclear weapons wọ̀nyẹn pátá Amẹ́ríkà ò ní káwọ́ ẹ̀ sí, wọn ò ní káwọ́. They have an interceptor tó lè intercept gbogbo ẹ̀. Fáàtì lẹ́gbọ́n yẹn. But just to avoid wàhálà àti kíní kan, òun náà ti oníkálukú ṣe rọra mélòó láyé ara ẹ̀. America is no doubt the most powerful country in the world. Nígbà tí Joe Biden wọlé, ẹ ti gbàgbé ni, ọmọ Yorùbá mọ̀ ni Minister for State Finance ní United States of America. Bóyá Adéyẹmí àbádéyẹmọ, I couldn't remember the name. Ẹ̀yin tẹ́ bá mọ orúkọ yẹn bá mi kọ jáde. I think it's Adéyẹmọ or Adéyẹmí. Rola Sholewa, God bless you for the gift. Thank you so much. A whole minister. Tell how long minister, another one they use secretary. Is assistant secretary of finance. I mean of the treasury. Secretary of the Treasury of the United States of America. Equivalent to Minister for State Finance. Ní Nigeria, ẹ̀yin lẹ ń lo minister mi. Ní the whole world. Irú ẹni yẹn ò lè dé country kankan ní àgbáńlá ayé. Kí èèrà kó rìn. Èèrà wọn ò bí èèrà dá kó rìn. Torí pé kí ni? Níbi tó bá dúró sí, America ló dúró. A whole secretary of the Treasury of United States, assistant secretary. Ibi tó bá dúró sí, America ló dúró. Tátẹ́gùn bá fẹ́ sí jù, ìlú tátẹ́gùn yẹn ti fẹ́ yẹn wọ́n wọ wà láwọn rúgi oyin. Ọmọ Yorùbá, ọmọ bíbí Yorùbá. Ṣùgbọ́n kò wúlò fẹ́yìn Yorùbá. He couldn't do anything for you simply because adágún odò níyín àgbà Nàìjíríà kọjá. Ẹ̀rùn. Nobody want to associate with adágún odò tó ti kẹ̀ tó ti hàn. Òkú ẹran wà bẹ́ẹ̀. Òkú ajá. Òkú ẹdìyẹ. Ìgbẹ́. Ìgbọ̀nsẹ̀ tẹ́ ṣe ti jù sínú ẹ̀ gbogbo ẹ ti kẹ̀ òórùn. Kò sẹ́ni tó fẹ́ súnmọ́ tòsí ẹ̀. Òórùn. Minister. Assistant Secretary of Treasury of the United States of America. Òun kò lè aṣọ. He cannot help the Yoruba people. Ẹ̀yin Yorùbá ẹ jókòó dáadáa bí mo ṣe jókòó yìí. Kẹ́ ẹ rò àròjinlẹ̀ kẹ́ ẹ mọ̀ tí mò ń sọ. Ẹ̀yin ògo tó yẹ kó wúlò fún ìran Yorùbá. Ẹ ti sọnù, orílẹ̀-èdè míì ló ń wúlò fún. Aji Oni, God bless you. Kúrò Nàìjíríà rí. So bẹ́ẹ̀ bá send invitation sí wa, à wá. Kò sí ní èmi náà plan àti sọ pé mo fẹ́ lọ máa gbé lábúrẹ́ Amẹ́ríkà gbé gbogbo ẹ̀. Kásá tọ̀ ẹ̀ àbí ṣe bí n tẹ́ ẹ̀ sọ nìyẹn Aji. Kò sí wàhálà, ipa Ọlọ́run ká àtẹ̀yìn fọ́ǹsì mi gbogbo. Wọ́n ní kí n travel all over the world, I will go. Secretary kò lè ṣèrànlọ́wọ́ fún Yorùbá nítorí wípé Yorùbá wà nínú Nàìjíríà. Adágún odò. He couldn't do anything to help his people because kò sí bó ṣe fẹ́ ṣe as a politician, as an American, he doesn't have any power to do anything. Àfi tó bá gbanú Nàìjíríà wá. Ṣé ẹ̀yin Yorùbá ṣé ẹ rí àròjinlẹ̀? Kí ló ṣe àwọn ajá mi báyìí tó ń pariwo? So, ìkànnì wọn tún fún yín yẹn o. Yàtọ̀ sóhun, a rí lára àwọn ọmọ Yorùbá tí wọ́n wà ní Congress o. A rí lára àwọn ọmọ Yorùbá
tí wọ́n jẹ́ pé they are successful businessmen and women lórílẹ̀-èdè Amẹ́ríkà, lórílẹ̀-èdè Canada. Ẹ jẹ́ kí n tún wá fìyẹn lẹ̀, kí wá sí individual aspect of it tí ò tiẹ̀ tún ṣe tìjọba. Ẹ bá gbàgbé nínú ètò ìlera l'Amẹ́ríkà tá à ń sọ yìí, àwọn ọmọ Yorùbá ló ń pàṣẹ. Ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ ń wò mí tẹ́ wà l'Amẹ́ríkà, tí n bá parọ́ ẹ sọ pé rọ́ ló pa. I'm not talking of America alone. Even in the UK, the so-called United Kingdom, go and find out. Go to their hospitals, Ministry of Health, anything that has to do with health ní UK, and lọ find out. Ìran Yorùbá yìí ló dì mú tí ò jẹ́ kó jábọ́. Ìran Yorùbá ló dì mú tí ò jẹ́ kó jábọ́. Òtítọ́ korò ní. Òtítọ́ ó máa ń korò. Adéyínká, Olútóyè, gbogbo yín lẹ gbọ́ tán ẹ̀. Ògo Yorùbá ni. Lẹ́ni ńkọ́, ṣó wúlò fún Yorùbá? Àwọn kan tí ẹ sọ pé ó ti wá, I was hearing from someone, wọ́n lórí relocate wá sí Lagos, ó ti wá establish hospital lẹ́kọ̀ọ́, which I don't believe. Because ó dangerous, ó difficult for someone of its caliber kó dìde kó lóun fẹ́ wá ṣe irú nǹkan bẹ́yìn, because he will be thinking ṣé corruption ṣé kò ní ba gbogbo kìíní jẹ́. Mo sọ yẹ kí yẹn dúró lọ́tọ̀. Ṣé wá rí àwọn individuals tí wọ́n ti dìde rí pé wẹ́ àwa àkókò tó sí lábẹ́ ìjọba àdìpọ̀ mú, ẹ jẹ́ káwa náà dìde ká ran ọmọ Yorùbá lọ́wọ́. Mo ní ọmọ Yorùbá tó jẹ́ pé lórílẹ̀-èdè Japan tó bá ń sọ private solar power company in Japan, the largest private solar power company in Japan, ọmọ bíbí ilẹ̀ Yorùbá ló ní. Ẹ gbọ́ bí mo ṣe gbé kalẹ̀ ni. Private solar power company. Solar company, let me put it that way. Solar company, the private solar company tó jẹ́ tó tóbi jù, tó gbajúgbajà jù lórílẹ̀-èdè Japan, ọmọ Yorùbá ló ní. Èmi àti ẹ̀ má ti ẹ̀dẹ̀ sọ̀rọ̀ kí ó má pè mí kẹ́ ẹ̀ mo máa bá sọ̀rọ̀. Ìyẹn ò tún sọ̀rọ̀ wọ́n ní. He came to Nigeria. Ó wá, ó mú sọ́là wá pé ẹ wá ẹ̀yin ìjọba, ẹ jẹ́ ká jọ sọ̀rọ̀. Mo fẹ́ fi kíní, mo fẹ́ fi ṣe ìrànlọ́wọ́ fún yín o. Ká ṣe kó lè kí iṣẹ́ lè máa tẹ̀síwájú. Then òun ò gbọ́ bí wàhálà ṣe ń ṣẹlẹ̀ lórí iná yìí pé kò ju nǹkan táwọn lè sọ gbogbo ilẹ̀ Yorùbá pátápátá pé kò ná wọn ní anything within a year báwọn máa solve wàhálà ọ̀rọ̀ iná. Ẹni tó gbé irú solution yẹn wá nítorí pé adágún odò ni yín tẹ́ ẹ̀ ń rùn. Òun gbìyànjú pé bó ti wù kádágún yẹn já adágún odò tó òun ṣáà máa try. This very person, àwọn Nàìjíríà yìí náà ló bẹ̀rẹ̀ sí ní play ẹ̀, wọ́n bẹ̀rẹ̀ sí ní yí, wọ́n play ẹ̀, wọ́n bẹ̀rẹ̀ sí ẹni tó mú ìrànlọ́wọ́ wá fún yín, wọ́n tún ní kó wá sanwó, kó wá san bribe fáwọn káwọn tó lè gbà fún, káwọn tó lè gbé wọlé. Mo fẹ́ ṣoore fún ẹ, o tún ní kí n kọ́kọ́ sanwó tán kó tó. Erí mi tètè erí mi gbà mí. Mo fẹ́ ṣoore fún ẹ, o tún ní kí n kọ́kọ́ sanwó fún ẹ ná kó o tó ṣoore. Kí n tó ṣoore fún ẹ, wàá kọ́kọ́ settle mi kí n tó ṣoore fún ẹ. No, ẹ̀yin fúnra yín ẹ rò. This is how the man was discouraged. And he turned back out of Nigeria. Ó jet out. Ó padà sí Japan ní ẹ̀jẹ̀jẹ̀. He was there. Tó ń gbádùn life ẹ̀, tó ń jayé orí ẹ̀, tó ń ṣe his worldwide business. Mo lè pè lẹ́ni kó wà ní Brazil, ọ̀la kó wà ní Vietnam, ọ̀túnla kó wà ní Trinidad and Tobago. That is how tó ṣe rọra ń ṣe business yẹ kiri ẹni ẹlẹ́ni. He is a worldwide super businessman. Individual. But ó jẹ́ nǹkan ìbànújẹ́ torí pé kí ni àwọn náà ń tiraka pé well, no matter how bad it is, àwọn náà lásàsì ní. But kò sí nǹkan tó lè ṣe. He was discouraged and get out. I have an uncle. Uncle mi tí òun ṣe pé wọ́n tún ní o. He was in Canada. Mo rántí ọdún náà lọ́hùn, ó wá sí Nàìjíríà. Nígbà tó dé Nàìjíríà,
ó wá ní stout tí wọ́n produce ní Nàìjíríà pé ó quality ju stout tí wọ́n produce ní Canada lọ. So ó gbé méjèèjì ó fún àwọn èèyàn oníkan test ẹ̀ wọ́n test ẹ̀ wọ́n dẹ̀ confirm pé this is just pure fact. Nigeria made Guinness. Nigeria náà ti ń ṣe Guinness tó dáa, kò sí tó dáa nínú Guinness náà ju ògógóró tó wà nú ẹ̀ lọ. The alcohol alcohol tó wà nú ẹ̀ ló dáa tó fi quality. But let us agree. Ó wá lóun fẹ́ máa ship that very Guinness from Nigeria to Canada. Ó wá bẹ̀ sí ní gbégbèsè nígbà tó débẹ̀ wọ́n wá dì mọ́ ẹ mọ̀ pé àwọn tó ti pẹ́ nílùú òyìnbó wọn ò kì í fẹ́ gbọ́ anything bribe, wọn ò kì í fẹ́ gbọ́ sétí. Ibi tó ti lọ bá wọn tó ti jọ ń sọ̀rọ̀ wọ́n ti reach agreement ṣe gbogbo ẹ̀. Wọ́n máa sọ fún pé kó ẹ ṣe bẹ́ẹ̀ ṣe mọ́ ẹ ṣe bó ṣe yẹ kẹ́ ẹ ṣe. Wọ́n demand the bribe lọ́wọ́ ẹ̀. He was discouraged and he get out of Nigeria. Ó padà sí Canada. That is how he. Ṣé àmọye àǹfààní àwọn tí ìbá jẹ àǹfààní lórí that importation, exportation alone. Ṣé rí èmi á sòtítọ́ fún yín. Gbogbo àwọn tí mo fún yín lórúkọ wọn wọ̀nyí tí mo ń dárúkọ. There was another one in US, tó wà ní Texas. As a matter of fact, he's one of the richest black man in Texas. Texas is one of the richest states in the United States of America. No doubt. Tí bá dárúkọ fún yín ẹ mọ̀, is Lawan Kase. He's one of the richest black men in Texas as a state. I don't want to say United States of America. There is no way tó fi lè wá láti help ẹ̀yin ọmọ Yorùbá láì ṣe kó gbanú Nàìjíríà. Àgbà Nàìjíríà. And gbogbo wọn dẹ̀ ń avoid láti gba Nàìjíríà wá because adágún odò ni. Nobody want to associate with Nigeria. Kò sí country tó dé lágbàlá ayé lẹ́ni tó bá mú pálí ẹ̀ tán bá ti rí pé this is Nigerian pálí ó di ẹni immediately ó ti di ẹni yẹpẹrẹ. Àyàfi tán bá rí ẹ pé bóyá Ọlọ́run kẹ́ ẹ tó lówó díẹ̀ dání tó rich díẹ̀ tó wó díẹ̀ wà lọ́wọ́ ẹ ìyẹn nìkan ló lè lo àǹfààní tó lè jẹ tí ìyẹn bá ti kúrò. You are nobody. Wọ́n máa fojú bíntì ẹ̀ mẹ́. Wọ́n á wù ẹ́ kásá mẹ́. Because of that pálí torí pé kí ni kò sẹ́ni tó fẹ́ associate ara wọn pẹ̀lú Nàìjíríà. Even in this very Africa tá a jọ mú létí ra wa country tí visa yín wọ̀ ní Africa ó ní West Africa nìkan tó jẹ́ pé ẹ kàn máa gbọ́kadà. Ọ̀kadà lèmi ń gbé lọ Kútọ́nù. Ọ̀kadà ni mò ń gbé wọ Kútọ́nù. Mo ti sọ pọ́jọ́ kan èmi náà sanwó ẹnu plane máa ti ẹ̀gún kí n mọ̀ pé mo gun international airport kí n fò láti Nàìjíríà kí n fò wọ Kútọ́nù. Èmi gan sì máa fò. Ẹ bá kọ̀ tẹ́lẹ̀ ní gbé mi lọ Amẹ́ríkà gbé mi wá Canada màá dẹ̀ fò lọ Kútọ́nù jọ̀kan. Màá fò ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ ọ̀kadà lèmi ń gbé kọjá. Àwọn yẹn nìkan ni visa ni passport ní lẹ lè fi wọlé sí láìsí pé bóyá wọ́n béèrè visa. Any other country in Africa ẹ sanwó kẹ́ tó wọ bẹ̀ ni. Àwọn tó bá ṣàánú yín wá ní tẹ́ bá débẹ̀ kẹ́ wá gba visa yín but ẹ gbọ́dọ̀ gbà visa on arrival. Nobody kò sí country náà láyé tó fẹ́ associate pẹ̀lú Nàìjíríà láyé mọ́. Ṣé India ló fẹ́ associate pẹ̀lú yín àbí China àbáwọn Asia country? Ẹ wo nǹkan tí Dubai fojú yín rí recently. Ẹ wo ohun tí Libya ń ṣe fún yín wọ́n tì yín mọ́nú mà ṣe láyé ni o. Ẹ lọ wo ohun tó ń fi táwọn Libya tán fọmọ Nàìjíríà ń pa lórílẹ̀-èdè wọn. Ṣé àwọn Dubai àbí Qatar àbí Yemen níbi tí àwọn ọmọ yín tí wọ́n á ní kó kúnlẹ̀ tí wọ́n á gbóúnjẹ sẹ́yìn wọn tí wọ́n á máa jẹ ṣèbí sálárì ẹ̀ ló fẹ́ gbà. Níbi tó ti ń fa àwọn ọmọ yín tó fi ń ṣàlejò fáwọn ọ̀rẹ́ wọn ọmọ yín obìnrin tó lọ ṣe wàhálà pé kíyà má pa ìyá tó bí òun àti bàbá tó bí òun lọ́mọ pé jẹ́ kó ń hustle lọ. Ó débẹ̀ wọ́n á máa fi ọmọ yín wọ́n ń ṣe àlejò fún àwọn ọ̀rẹ́ tó bá wá ọ̀rẹ́ wọn bá dé ọ̀rẹ́ wọn ọkùnrin wọ́n á gbé fún pé ó yá lọ ṣàlejò pẹ̀lú ẹ̀ ọ̀rẹ́ wọn á tún do bí yẹn bá lọ tí míì wá á tún bo bàbá á máa bá sùn
ọmọ àtúgùn wọ́n fẹ́ báyé wọn jẹ́. Ìka sunkún tó pè mí jọ́kọ́ sunkún kò sí tí mo fẹ́ ṣe. Ìlówó mọ́tò tí mo fẹ́ fi wá wọ mọ́tò wá mú ẹ báyìí. Kò sí, I don't have any power. Ó sunkún Ọmọlúkà. Ayé òun ti bàjẹ́. Ẹ wo mi yọ ọ̀rọ̀ ló débi ọ̀rọ̀. Òtítọ́ ọ̀rọ̀ ó máa ń dàbí ọmọ ìyá sọkúsọ ni. Kò sí ẹni tó fẹ́ associate pẹ̀lú Nàìjíríà, and yet a ṣe rí àwọn dìdìní dírọ́bó, àwọn apọ̀dà, àwọn ìka ènìyàn tó ṣe ń sọ pé we know Nigeria go better. Nàìjíríà wo ló fẹ́ bẹ̀tà láyé yín? Lójú yín kan tó bí bàbá ẹ̀ náà sọ pé Nàìjíríà go better. Nàìjíríà ń worst sí ni. Láyé Tinubu, láyé Buhari, ìgbélé ńké. The best president so far is Jonathan. Nígbà tí Buhari dé, ó báyé jẹ́. Buhari yẹn dé sí. Buhari ti lọ sí Tinubu dé. Àdúrà lẹ́ ń gbà fún Buhari. Kò nira bí eléyìí nígbà ayé Buhari. Tinubu báyé jẹ́. Ẹ jẹ́ kí Tinubu parí kó lọ. Kẹ́lòmíì dé. Ẹ tún máa gbàdúrà fún Tinubu. Mo sọ bẹ́ẹ̀ fún yín. Allah. That is to tell you pé kò sí ọjọ́ tó lè dá ní Nàìjíríà. Àfi tẹ́ bá ń tara yín jẹ. Ẹ tara yín jẹ ni. Because gbogbo bí nǹkan ṣe ń lọ yìí, ẹ̀yin gbogbo yín lẹ mọ̀ òótọ́, ṣùgbọ́n ẹ kọ̀. Most especially ẹ̀yin tẹ́ pera yín láṣíwájú gbogbo, ẹ̀yin tẹ́ pera yín ní leaders. Now, mo fẹ́ rest kéèsì ọ̀rọ̀ Nàìjíríà yẹn, mo fẹ́ rest ẹ̀ síbí, mo fẹ́ lọ sí part 2 ẹ̀. Kí n tó wá kọjá sí part 2, ẹ̀yin náà Kemi Àbíkẹ́ Dambiri eré wa. No, mo bàjẹ́. Ọmọlúkà ṣọ́ra ẹ̀. Anyway, Àbíkẹ́ Dambiri eré wa. Fi Kẹ́mi ilẹ̀ o. Jẹ́ kọ́ ọmọ ọlọ́mọ jayé orí ẹ̀ o. Ọmọ UK ni kì í ṣe ọmọ Nàìjíríà. Ọmọ citizens of United Kingdom ni Kẹ́mi. Let her be. Kí yẹn dúró bẹ́ẹ̀. Kí wọ́n á padà sórí part 2. Gbogbo yín tí mo dárúkọ, mo wá l'advice fún yín. Oríkì Ìbàdàn. Ó ní tẹ́ bá ti ń bó oní olóhùn wí. Ẹ bá ti ń bó lè wí. Ẹ máa bó lóhùn náà wí. Èèyàn máa ṣohun gbogbo níwọ̀ntúnwọ̀nsì. Èèyàn máa ṣe ẹ understand the àlàyé tí mò ń ṣe. No matter how, ẹ remember, ẹ rántí pé inú kòkò dúdú lẹ̀kọ́ funfun ti jáde. Mo sọ lóòótọ́ pé kò sí bẹ́ẹ̀ ṣe lè ran Yorùbá lọ́wọ́ láì gbádùn Nàìjíríà, but there are some ways you can help the Yoruba people out of this mess, except tí ẹ̀yin fúnra ara yín tínú yín bá ń dùn bí Yorùbá ṣe ń wálò nínú ìyà yìí. Àǹtí Kemi Badenoch, Kemi Adégòkè, tí mi ìbá ti mọ Badenoch kí n pè, jẹ́ kí n máa pe Kemi Adégòkè, the head of Conservative Party of United Kingdom. There is a lot you can do for your kinsmen. And I want you to remember and know this and know the truth, that Yoruba people fell into this critical problem because of the United Kingdom that you are there, that you are representing or whatever. We were in this mess because of United Kingdom, because of the Britain, rather. Auntie Kemi. Mo pòwe kan fún yín, mo mọ̀ pé máa gbọ́ Yorùbá no matter what. O lè má lè sọ dáadáa, but wàá gbọ́ tòró lọ school Nàìjíríà hábà. Auntie Kemi. Adágún odò ní Nàìjíríà o, àwa lodò. Tẹ́ ẹ bá yọ adá àti gún kúrò, odò máa ṣàn. Auntie Kemi. Ìgbọ́ mi, odò á ṣe kí ni? Odò máa ṣàn. Tẹ́ ẹ bá yọ adá àti gún kúrò.
Odo Ashon. Sister Kemi, I want you to prove to the whole world. No, there are many people across the world, even in America and Canada, tí wọ́n gbìyànjú àti trace biological root wọn láti padà sí ìlú ibi tán ti wá gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́. They are proud of it. Sister Kemi, you can help your Yoruba people. I am not talking of Nigeria. Nigeria is no going area. It's adágún odò tó dóró sójú kan, òkú ẹran wà ńbẹ̀, òkú everything is just out of it. But Yoruba people, we are an independent nation before the British amalgamate us together in 1914. Sister Kemi, I know you are a learned fellow. Ju àwa yìí lọ kí làwọn ìwé wo la kà? Gbogbo ń dá aláàkà náà kọjá ìlú wa lọ́kà náà ṣe Àkúrẹ́ ló bá tán. Ẹ̀yin kàtí yín, and you rose to that status as a head of a conservative party of United Kingdom. Sister Kemi, before you could attain such position, I am very sure that you have a lot of a very good experience and history about Yoruba people will be in your hand. We are a civilized nation. The UK, the United Kingdom, put us into this mess. And we agree. We have been together for more than 100 years now. We are telling you, Auntie Kemi, we want to be on our own. It is not by force to be together in Nigeria. Auntie Kemi, boya to understand, according to my own, according to Oxford Learners Dictionary, what is a nation? A nation is a group of people or set of people with the same history, the same language, the same culture, the same history, the same language, and the same culture. That is what I read from Oxford Advanced Learners Dictionary, which you are aware of, which you are familiar with very well, which I believe will be in your office, Sister Kemi. And a nation, Nimon define. Now, with that definition, Auntie Kemi, now tell me if Nigeria is a nation to you. Do we have one language? Do we have a single language? Do we have a single history? A same history? Do we have the same culture, Sister Kemi? We don't. My sister, Yoruba, ani èdè wa lọ́tọ̀, ani àṣà wa lọ́tọ̀, a dẹ̀ ní ìtàn lọ́tọ̀ tó identify wa lọ́tọ̀ pọ́nbélé tí ò dọ́gba pẹ̀lú ti àwọn adágún. Adágún ní ìtàn tiẹ̀. Adá ó ní ìtàn tiẹ̀ lọ́tọ̀. Ó ní èdè tiẹ̀ lọ́tọ̀. Ó dẹ̀ ní culture tiẹ̀ lọ́tọ̀. Àwọn ń rọ́ṣọmọ́dì, àwa ń wọ kẹ̀m̀bẹ̀, à ń wọ agbádálé. Auntie Kemi, there is a way you can help us from this mess. Auntie Kemi, money. There was a certain period of time to jẹ́ pé Yorùbá ní any self-governing. Self-governing. We are governing ourselves under the leadership of Baba Awolowo. But Auntie Kemi, ǹjẹ́ ẹ rántí àwọn ẹgbọ́n nínú ìtàn àwọn àrà tí bàbá yẹn dá? Only because he was the head of Yoruba land. Auntie Kemi, maybe I should remind you, Baba Awolowo built the first television in the whole Africa. Baba Awolowo introduced the first free education in the whole Africa.
free education, free health in the whole Africa, the very first one. He said everybody must have right to education. Baba Awolowo. And so therefore, he declared free education for everybody in Yoruba land. Anybody that wanted to go to school to have education, it must be totally free. Auntie Kemi. But today, there's nothing like that again. Suffering. Even people cannot even sponsor their children to school again. They could not afford to pay their children's school fees because of a forceful marriage that was done to us in Yoruba land. Auntie Kemi, I am telling you this, that you have a lot to do. There is many ways you can help Yoruba out of this mess, either direct or indirect. You are not a baby. You are a learned fellow. You know what to do, Sister Kemi. And I pray that God will guide you so that you can take the necessary and bold step. The same thing here, Daddy me. Ogunlesi. I don't have much to say. But ìwọ̀nba tí mo sọ ọ̀rọ̀ mi yé yín. I want to believe that you are still a Yoruba person. Nígbà 1 million, you are a Yoruba man. Baba mi Adébáyọ̀ Ogunlesi. Kemi Adegoke, in the 1 million times, you are a Yoruba woman. If you don't want to associate yourself with Yoruba, you have 100% right to change your name to an extent that people will not even know that you are a Yoruba person. But also in Kemi now, change orúkọ ẹ, change yes Angata, change yes Marylandria, change yes orúkọ tán jẹ́ UK now. You didn't change your name. Kó pa gbogbo Yoruba name rẹ, traces Yoruba kó parẹ́, but you still maintain that Oluwakemi. That is to say, you are still a Yoruba man, a Yoruba woman. Bàmí Adébáyọ̀ Ògúnlèsì kò tiẹ̀ change Ògún yẹn kúrò, kò change ẹ̀sìn Olúwalèsì, kò change ẹ̀sìn Àlàlèsì, ó fi Ògún yẹn sílẹ̀ bẹ́ẹ̀ ó ní Ògúnlèsì, Adébáyọ̀ Ògúnlèsì mi ni màmá jẹ́. That is to say, you are still a very Yoruba person, original Yoruba. So what are we talking? Adéyẹmọ tí mò ń sọ̀rọ̀ Adéyẹmí tó jẹ́ secretary, assistant secretary of treasury ní United States of America. Kò change orúkọ ẹ̀ náà, you still Adéyẹmọ. So that is to tell you pé wọ́n ti identify ara wọn pé Yorùbá làwọn. Tí wọn ò bá fẹ́ kán mọ̀ pé Yorùbá làwọn mọ́, wọ́n ti change èmi sì ti bá dé Amẹ́ríkà tí mo kàn wò pé mi ò fẹ́ jẹ́ Yorùbá mọ́. Màá change orúkọ mi, mo lè máa jẹ́ Clinton tàbí kí n máa jẹ́ Bush Clinton nail eyes puff puff. Màá change ẹ̀, mo lè máa jẹ́ eyes tàbí kí n máa jẹ́ Clinton, kí n máa jẹ́ nail. Èèyàn ló ṣà ń jẹ́ nail. Èèyàn ló ń jẹ́ eyes ní America. So all those names, I will change my name and nobody will know that I'm a Yoruba man. When you ask me, I will tell you I've never been to Nigeria before. I don't know anything about Nigeria. I've never been there. That's just a fact. But for the fact that you retain that your Yoruba name, that is to tell you that somewhere in your heart, you still love the Yoruba people. Do something. Yoruba parelo. Yoruba parelo. We are losing our culture, losing our history, losing our everything, even our language. We are losing it. Ẹ ṣe nǹkan kan ẹ dìde. Àbọ̀rọ̀ là ń sọ fún ọmọlúwàbí o bó bá dénú ẹ o. Ẹ ní pa mí. Ọláyọmí Kóìkí tèmi nìkan. Ó gbé fún yín bàbá mi kò ní bàjẹ́ fún yín. What I'm trying to say is that Yoruba must be free out of Nigeria. Yoruba cannot progress inside Nigeria. We must get out. God will teach you what to do. And you know what to do. Either by accidentally or somehow. If this program gets to you, Auntie Kemi or Daddy mi Ogunlesi, I am begging you,
take the necessary action. May God guide us. Ọmọlúkà lórúkọ tèmi ń jẹ́ o. Ẹ̀yin tẹ́ bá fẹ́ ṣáàtì pẹ̀lú mi, that is my number. Òun lẹ̀ ń wò yẹn, this very number. That is my number. WhatsApp. It's either you call me or you send a message. If you call, if I didn't pick, send a message. I will read it. If there is a need for me to call you back, I will call. So, please, Yorùbá ń jìyà. Àfi tá a bá jáde nínú Nàìjíríà nìkan. Tá a bá jáde nínú Nàìjíríà, ó léwu ẹ̀yin èèyàn mi. Ọlọ́run á gbà fún wa. Ọmọlúkà is my name. Ẹ bá mi pín program yìí tẹ́ ń wò mí ní TikTok kò ní bàjẹ́ fún yín. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín. Ẹ ṣé tẹ́ bá mi share dáadáa lénìí. Mo gbé fún yín ti TikTok. Ẹ̀yin tèmi ní Facebook, ẹ ṣé mo dúpẹ́ o. Ẹ má ṣàláì pín program yẹn dáadáa kẹ́ dẹ̀ follow mi. Ẹ follow mi. Sí tó burú ńbẹ̀. Follow Ọmọlúkà Great TV page. Tó bá ti ń wo fídíò yẹn wàá rí ibi tó ti ń follow ńbẹ̀. Just click on it ó parí. Wọn ò já owó ẹ, wọn ò gbowó lọ́wọ́ ẹ. The same thing ẹ̀yin tẹ́ ń wò mí ní YouTube. Ẹ̀yin tẹ́ ń wò mí YouTube kò ní bàjẹ́ fún yín. Ẹ wò mí dáadáa. Ẹ wò. Kẹ́dẹ̀ máa follow. Tẹ́ bá ti ń débẹ̀ subscribe ẹ ti di subscription. Ẹ tẹ́ ọ̀fẹ́ ni. Wọn ò gbowó lọ́wọ́ ẹ. All you need to do is just, so bó ṣe wà nìyẹn. Kò ní bàjẹ́ fún yín o. Thank you and God bless you. Now share it. Ẹ gbọ́ ẹ pín o. Ẹ má yẹ ká jà. Ẹ bá ń pín, ẹ bá ń ṣe. Ẹ bá ń ṣe. Ó yá kọ́ tí ẹ jáde ìbùkún ní fún orílẹ̀-èdè Yorùbá. Mo ti lọ lé nìyẹn. Ìbùkún ni fún orílẹ̀-èdè Yorùbá. Máa kọ́. Ìbùkún ni fún orílẹ̀-èdè Yorùbá. Ó yá share it. Mo kí gbogbo ẹ̀yin tẹ́ ẹ wò mí lọ́wọ́lọ́wọ́ yìí. Ọmọlúkà yín súrè gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀. Ilẹ̀ tí ẹ ń wò yìí, ẹ wojú mi dáadáa, èmi nìyẹn Ọmọlúkà yín rèé tí ò pé méjì. Ọlọ́run má jẹ́ kó orúkọ wa kó bàjẹ́. Ó yá, ṣé ẹ rí ilẹ̀ tí ẹ ń wò yìí? Ó wà fún títà. Ilẹ̀ yìí tó yẹ pé mo lè nàgà sókè ni. Ẹ máa wo FUTA, Federal University of Technology, ẹ máa wo níwájú kò jìnnà síbí. Tẹ́ bá wo antenna tẹ́ ń wò, ẹ rí antenna kan tó lọ tààrà báyìí. Ṣé ẹ rí antenna yẹn? Ẹ wò dáadáa. Ẹ rí kíní mass, kíní Àdàbà FM nìyẹn. Àdàbà FM. So kò jìnnà síbí rárá àti rárá. Àdàbà FM kò jìnnà síbí. So gbogbo ilẹ̀ tó wà ń bí yìí wọ́n ti ta ọ̀pọ̀lọpọ̀ nínú ẹ̀ o. Àwọn kan ló kó blọọkù síbí tán fẹ́ fi ṣe fẹ́ǹsì ti ọ̀dọ̀ wọn. Òun ló lọ rẹpẹtẹ. Gẹ́gẹ́ bí àlàyé tí mo bẹ̀ yín ẹ̀yin ọmọ Yorùbá, ẹ má fi ilẹ̀ yín lẹ̀ fún àwọn Ìgbò kan rà mọ́. Ẹ má fi ilẹ̀ yín lẹ̀ fún àwọn Fúlàní kan jogún ẹ̀ mọ́. Ẹ ra ilẹ̀ yín, ẹ ṣe fẹ́ǹsì ẹ̀. Ẹ ṣe fẹ́ǹsì ẹ̀ síbẹ̀. Tẹ́ bá ti ní proper document yín dání, tí ẹ̀rí dẹ̀ wà ní court pé ẹ̀yin lẹ ní nǹkan yín, automatically you are the owner. Ibi yìí ti ní layout, everything approved by the government. So ìwọ tó bá nílò, bóyá o fẹ́ fi kọ́ school ni, o fẹ́ fi kọ́ hospital ni, o fẹ́ fi kọ́ hotel ni, o fẹ́ fi kódà bó bá kọ́ hostel àti gbogbo ibi owó gidi ló máa pa. Bó dẹ̀ jẹ́ hotel, ilẹ̀ enough ilẹ̀ wà ń bí tó lè rà láti fi kọ́. So this is very close to Federal University of Technology, FUTA. FUTA lẹ́ ń wò níwájú ẹ máa gbúrò mọ́tò. That is Àkúrẹ́ Iléṣà Express Road. Ṣé ẹ̀ ń gbọ́ bẹ́ẹ̀ yẹn? Ṣé ẹ̀ ń gbúrò mọ́tò? Igbó yìí ló cover ẹ̀. Àkúrẹ́ Iléṣà Express Road. Òun lẹ̀ ń gbúrò níwájú yẹn. And this place is very far to FUTA. I think it's about 5 minutes drive. It's not up to 5 minutes láti FUTA débí. So ẹ jọ̀ọ́ ẹ kàn sí mi pẹ̀lú nọ́mbà tẹ́ ẹ̀ ń wò lókè yìí. Kẹ́ ẹ jẹ́ ká ṣe kíni o. Ká bá yín secure ilẹ̀ tí yín. Àwọn kan yọ mí lẹ́nu pé mi ò surprise, kò ẹ lè expect ká máa surprise lórí ibi. So ẹ pè mí, màá lè sọ fún yín oye tí price yẹ jẹ́. Kì í dẹ̀ ń ṣe bí nìkan ló wà. Ilẹ̀ wà káàkiri in Ondo state yẹ ibi tẹ́ bá fẹ́ sí ni. Bó jẹ́ Èkìtì state lẹ́fẹ́ sí ẹ kàn sí wa, á bá yín contact tí a dẹ̀ follow up débi pé kò ní sí ẹjọ́ lórí ẹ̀. Bó jẹ́ Ọ̀yọ́ state, bó jẹ́ Ọ̀ṣun Òṣogbo, bó jẹ́ Ìbàdàn, bó jẹ́ Ògùn state, l'Abẹ́òkúta ń bẹ ní bó dẹ̀